نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. ní ìtẹ̀síwájú àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run nínú Al-Qur'an, Suratul Ma'ida, àyà tí a ti dúró ọ̀nà ni àyà 59. Ilé tó ń túmọ̀ sí wípé àyà 60 ọ̀nà ni a ti máa tẹ̀síwájú insha Allah ta'ala. Tí a bá gbàgbé, a rí pé Allah subhanahu wa ta'ala Ọlọ́run bá wa sọ̀rọ̀ nípa àwọn ahlul kitab ay al-yahud wan nasara, nípa ìdọwọ́bò òdodo mọ́lẹ̀ eléyìí tó ń bẹ nínú ìwé wọn. Bákan náà, ìmá fi ẹnu àbùkù kan òdodo, torí wípé nínú ìṣesí àwọn aláìgbà òdodo òun náà ní ká máa fi ẹnu àbùkù kan òdodo, torí bí Allah subhanahu wa ta'ala bó ṣe gbé òdodo kalẹ̀, òdodo máa ń fojú hàn. Gbogbo ẹnikẹ́ni tó bá ródodo èyí mọ̀ pé òdodo ni. Ṣùgbọ́n àwọn tí wọn kìí ṣe olódodo èèyàn, wọ́n wá máa pe òdodo ní oríṣiríṣi orúkọ kí òdodo yẹn kó má bàa wù yẹn ṣe. Eléyìí làwọn iléèbó máa ń pè ní labeling theory. In tó dáa wọ́n á fún lórúkọ tí ò dáa. Àwọn náà mọ̀ pé ó dáa, ṣùgbọ́n táwọn bá ti ń pè lórúkọ tí ò dáa, kódà kẹ́lòmí ìfẹ́ ṣe yóò máa sá fún orúkọ yẹn kọ́ mọ́ bá sí òun náà máa ẹni tí wọ́n júwe pẹ̀lú orúkọ náà. Ìṣesí yìí ó ti wà tipẹ́, kò sì ní kúrò lórílẹ̀ títí táyé òfin ní dáyé mọ́. Ó ń bẹ nínú ìṣesí àwọn al-munafiqun, àwọn munafiki, ó sì ń bẹ nínú ìṣesí àwọn òṣẹbọ, ó sì ń bẹ nínú ìṣesí àwọn ahlul kitab. So láti máa rí pé gbogbo tó dá wọn fi ẹnu àìdá wọn fi pé láti lè lé àwọn ènìyàn jìnnà sí òdodo. Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala nínú Suratul Ma'ida àyà 59, a'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. قل يا أهل الكتاب هل تنقمون منا إلا أن آمنا بالله وما أنزل إلينا وما أنزل من قبل وأن أكثركم فاسقون. اللهم باني قل أي يقول تعالى. Àfáwà Al-Hafiz Ibn Kathir kọ́lọ́wọ́ bá kí ó bá ayọ́ ní sí wọn.
wọ́n ní ọlọ́run ní kúl ay yaqulu ta'ala ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ó ní kúl ya Muhammad ilé Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa li ha'ula'i alladhina ittakhadhu dinakum huzwan wa la'iban min ahlil kitab àwọn tí wọ́n fi ẹ̀sìn ọlọ́run tí ṣe Islam tí wọ́n fi ń ṣeré tí wọ́n sì fi ń ṣe àwẹ́wà inú àwọn tàà fún ní tírà ọlọ́run ní rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam sọ fún wọn wípé ya ahlal kitab èyí tí wọ́n ti fún ní tírà síwájú wa hal tanqimuna minna só ti ẹ̀tọ́ sí yín lẹ́nu hal tanqimuna minna an-niqma al-intiqam o náà ní kẹ́nìkan ṣe nǹkan síyàn kí wọ́n fẹ́ gbẹ̀san o náà ń pè ní al-intiqam ṣùgbọ́n asìlú rẹ̀ o náà ní an-naqaba ìjẹniníyà ìyàró ọlọ́run wá ní ìrìn Ànábì sọ fún wọn pé yá ahlal kitab èyí tá fún ní tírà ṣáájú tiwa hal tanqimuna minna ṣe tẹ́ẹ̀fẹ́ máa jèrè ọ̀rọ̀ lára wa ṣe tẹ́ẹ̀fẹ́ máa gún wa láhán nítàbùkù ṣe tẹ́ẹ̀fẹ́ máa da òdodo lójúrú máwọn èèyàn lọ́wọ́ kí nìkan tá a ṣe nítorí wípé illa an amanna billah sí bá gbọ́lọ́run ọba gbọ́ a nígbàgbọ́ òdodo nínú Ọlọ́run a gbà pé kìí ṣe èèyàn kò bímọ wọn ò bí ọ̀kan ṣoṣo ní kìí ṣe mẹ́ta ìgbàgbọ́ tiwa nípa Ọlọ́run ọba subhanahu wa ta'ala nìyí tí gbàgbọ́ yìí ó sì dọ́gba pẹ̀lú tó ń bẹ nínú ìwé ọwọ́ yìí ìgbàgbọ́ yìí dọ́gba pẹ̀lú làákàyè tó bá lálàáfíà hal tanqimuna minna só wá tọ́ sí yín lẹ́nu kẹ́ẹ̀tún máa yọ sùtì ètè kẹ́ẹ̀ máa fàléébù kàn wá kẹ́ẹ̀ máa yẹ̀yẹ́ nǹkan tá gbé lọ́wọ́ látara wípé agbọ́lọ́wọ́ bá gbọ́ wa ma unzila ilayna a sì tún nígbàgbọ́ tó kún sí nǹkan tí wọ́n fi rán Ànábì sí wa ìtíṣẹ́ Al-Qur'an a nígbàgbọ́ ní ẹ̀ àyọkúrò mẹ́ àfikún wa ma unzila min qabl bákan náà gbogbo àwọn ìwé èyí tó ṣáájú tiwa tí wọn ò tí kọwọ́ bọ̀ gbogbo ẹ̀ náà la nígbàgbọ́ nínú ẹ̀ àtàwọ́rá tọ́lọ̀ fún Ànábì Musa alayhi salatu wassalam a nígbàgbọ́ nínú ẹ̀ al-Injil èyí tí Ọlọ́run bá fún Ànábì Isa ọmọ Maryam a nígbàgbọ́ nínú ẹ̀ gbogbo àwọn nǹkan tí àwa ń ṣe yìí ṣe èébú wa àbí ìyaró àbí ìfàbùkù kan wá sọ wà tọ́ sí ilẹ̀ nùbí Ọlọ́run wa anna aktharakum fasiqun bó ṣe jẹ́ ni wípé ọ̀gọ̀ọ̀rọ̀ yín pòkì ní ay al-kharijuna an ta'atillah ọ̀pọ̀lọpọ̀ yín aláìníkan ṣe ní ẹ ṣetán láti tẹ̀lé nǹkan tẹ́ gbé lọ́wọ́ tó bá yí pé ẹ ṣetán láti tẹ̀lé tẹ́ gbé lọ́wọ́ ni kò yẹ ká rẹ́ nìkan nínú yín obìnrin yín tí ò ní máa borí tó bá yí pé ẹ ṣetán láti tẹ̀lé tẹ́ gbé lọ́wọ́ ni kò yẹ ká rí ẹnìkan nínú yín tí ò ní máa kírun ó forúkalẹ̀ fọ́lọ́ tó bá ṣe wípé ìtẹ́ gbé lọ́wọ́ ẹ tẹ̀lé ni kò yẹ ká rẹ́ nìkan nínú yín kó máa mutí tó bá ṣe wípé ẹbí nígbàgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ nínú tẹ́ gbé lọ́wọ́ ni kò yẹ ká rí yín kẹ́ mọ́ jẹ rìbá ṣòyẹ́ túmọ̀ sí wípé Ọlọ́run rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam sọ fún wọn kí ni tá à ń ṣe tí wọn ò ti pẹ̀yìn náà láṣẹ rẹ̀ nínú ìlọ́wọ́ yìí tó dájú ni wípé wa anna aktharakum fasiqun ọ̀gọ̀ọ̀rọ̀ yín agbẹ̀sìmọ́gbòfin ni yíò al-kharijuna an ta'atillah afọ́ Ibn Kathir alayhi rahmatullah wọn ni yaqulu ta'ala wọn ni Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga Ọlọ́run qul ya Muhammad Ọlọ́run rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam sọ fún wọn àwọn wo
لهؤلاء الذين اتخذوا دينكم هزوا ولعبا من أهل الكتاب àwọn tí wọ́n sọ ẹ̀sìn Allah ẹ̀sìn Islam tí wọ́n sọ di ààrẹ tí wọ́n sọ di awẹ́wà min أهل الكتاب nínú àwọn tá a ti fún ní tírà ṣáájú yìí àwọn náà ni al-yahud wa nasara هل تنقمون منا إلا أن آمنا بالله وما أنزل إلينا وما أنزل من قبل bí wọ́n lè rí hal jọ tọ́ sí lẹ́nu bí jẹ́ àléébù ló jẹ́ fún wa tẹ́ fi ń jèrè ọ̀rọ̀ lára wa bí ìgbà táa ṣe tí ò dá sí ilé wa fẹ́ yaró ẹwà mọ̀ nǹkan tẹ́ fi yaró lára wa illa an amanna billah sí látara pé àwàgbọ́lọ́wọ́ bá gbọ́ wa ma unzila ilayna a sì nígbàgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ sí ìwé tọ́lọ́run ránṣẹ́ sí wa àwọ̀ dàbí tí ayọ̀ kankan kúrò mẹ́ àfin kankan kún wa ma unzila min qabl kódà ẹ̀yin lẹ́yìn ọgbà ìwé mi gbọ́ tí nìkan lẹ́gbà àwàgbà tí wà gbọ́ àtúgbà gbogbo àwọn èyí tó ṣáájú àtúgbà gbọ́ ayàtọ̀ sí àfọwà Ibn Kathir wọn hal lakum alayna ǹjẹ́ alakum alayna mat'an aw aibun illa hada ìjà ní àléébù kankan lọ́dọ̀ yìí ìjà ní nǹkan kan tẹ́ lè máa fi torí rẹ̀ sọ̀rọ̀ òdì sí wa kò sí kankan àpọ́nlé lẹ yí sí àbùkù illa hada in tá fi ṣẹ̀yí in tí ẹ fi ń sọ àìdá nípa wa ó dẹ̀ nípa gbọ́lọ̀gbọ́ a sì gba ìwé tán fi ránṣẹ́ sí wa gbọ́ ìwé tí ń bẹ lọ́wọ́ yín náà àwọn òṣòpínyà a nígbàgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ wa hadha laysa bi'aybi èyí táwa ń ṣe yìí àléébù wa ọ̀tọ̀ sí ilẹ̀ àpọ́nlé òun ló jẹ́ fáwa kìí ṣe àléébù kama fi qawlihi ta'ala tẹ́bí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bó ti sọ láàyè mí wípé wa ma naqamu minhum illa an yu'minu billahi al-aziz al-hamid àwọn aláìgbàgbọ́ wọn èyí ṣàdédé gbógun ti àwọn olùgbàgbọ́ ẹ̀ṣẹ̀ wọn ẹ̀ṣẹ̀ kan náà ni kí ni ẹ̀ṣẹ̀ àwọn olùgbàgbọ́ ẹnupẹ́ ẹgbọ́ lóhun gbọ́ lẹ́fìdọ̀ta àwọn aláìgbàgbọ́ tẹ́yìn náà bá fi tọ́lọ́run sílẹ̀ ẹ̀rí pẹ́ dọ̀rẹ́ nìsí wala tarda anka al-yahudu wala an-nasara hatta tattabi'a millatahum ọlọ́run ní sí ẹ̀rí al-yahud àtàwọn nasara in tí wọ́n ń torí rẹ̀ gbógun ti yí o náà ní pé a fẹ́ tẹ̀lé tọ́lọ́run tẹ́yìn dúró lórí níjọ́ tẹ́yìn náà bá ti fi al-Qur'an ẹjù sẹ́gbẹ̀ẹ́ ẹ̀ ń lò fẹ́ẹ̀nú ẹ̀dọ̀ rẹ̀ walan tarda anka al-yahudu wala an-nasara hatta tattabi'a millatahum àwọn yahudi àtàwọn nasara wọn ò ní yọ́nú sí wọn ò ní sọ dáadáa nípa yín kódà bẹ́ẹ̀ sí dáadáa jù bẹ́ẹ̀ lọ wọn ò ní sọ hatta tattabi'a millatahum orúkọ tí wọ́n bá rí wípé ìlànà tí wọ́n lẹ́yìn náà ń tẹ̀lé ìlànà tí wọ́n yìí títẹ̀lé ìlànà wọn ó kún sọ́nà méjì ọ̀nà alákọ̀ọ́kọ́ ni pé kẹ́ fi Islam múlẹ̀ tẹ́yányá kẹ́ bọ́ sí ìlànà wọ́n yọ̀nù sí ẹlẹ́ẹ̀kejì ó ní pé ẹ ní fi Islam yìí lẹ̀ ṣùgbọ́n bí wọ́n ṣe ṣe tí wọ́n bẹ́ẹ̀ rẹ̀ sí máa ṣe Islam yìí ẹ̀rì pé wọ́n ni àwọn Muslim àwọn lẹ́kẹ̀ àwọn yìí àwọn ni àwọn ọlọ́bẹ̀ ẹyọ lẹ́wù àwọn olómi ata nominal Muslims ẹ̀rì pé àwọn Yahudi àti Nasara máa ń fẹ́ràn wọn hatta tattabi'a millatahum ọ̀nà méjèèjì ẹ̀rìgẹ́ gbogbo yìí walan tarda anka al-yahud wala an-nasara hatta tattabi'a millatahum àwọn al-yahud àtàwọn Nasara kú yíyọnu sí wọn ò ní nífẹ̀ẹ́ yí tọkàtọkà ó dìgbà tí ẹ bá dàbí tí wọn ìyẹn túnmọ̀ sí pé tẹ bá ń tọ ìlànà tí wọn náà ìmọ̀kẹ́ fi ẹ̀sìn yíyẹ lẹ̀tẹ̀ yáyá kẹ dára wọn ọ̀nà kan ní
ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ̀sìn yíyẹ ẹ̀ ní fílẹ̀ ó kọ̀ Islam náà ẹ̀mọ̀ lẹ́yìn kí wù àmọ́ bẹ́ẹ̀ ṣe máa ṣe ẹ̀sìn yíyẹ laysa kama jaa bi ar-rasul sallallahu alayhi wa sallam kìí ṣe bá nàbí ṣe ní kẹ́ẹ̀ṣe ẹ máa ṣe gẹ́gẹ́ bí ti wọn ìlànà wọn lẹ́ẹ̀mọ̀ tẹ̀lé àgbékalẹ̀ wọn náà lẹ́ẹ̀mọ̀ fọ́lò ẹ̀rí pé wọ́n nífẹ̀ẹ́ yìí pẹ̀lú pé ẹjẹ́ mùsùlùmí náà wọ́n nífẹ̀ẹ́ yìí so ìdí nìyí tó fi jẹ́ wípé Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala Ọlọ́hun ní kó yé wa nú áyà yìí Ọlọ́hun ní wa anna aktharakum fasiqun ay ma'tufun ala an amanna billahi wa ma unzila ilayna wa ma unzila min qabl ay wa amanna ìtumọ̀ ẹni wípé a sì nígbàgbọ́ àwa mùsùlùmí wípé anna aktharakum fasiqun ọ̀gọ̀rọ̀ ẹ̀yin Yahudi àti Nasara alfasiqun ní ay kharijuna ani tariqil mustaqim afa Ibn Kathir wọ́n ní wa anna aktharakum fasiqun ma'tufun ala an amanna ìtumọ̀ ẹni pé ìntẹ́ ń fi gbógun tì wá òun náà ni pé a nígbàgbọ́ nínú Ọlọ́run wa ma unzila ilayna a sì tún nígbàgbọ́ sí tí Ọlọ́run Ọba fi rán Ànábì sí wa tí ṣe Al-Qur'an àti súnnà rẹ̀ lẹ́bìrá mùsùlùmí à nífẹ́ gbẹ́sẹ̀ kó lórí ẹ̀ sọ́lọ̀ lówí sánàbí lówí èyí ni ò sí lọ́dọ̀ tí wọ́n bọ́ bá ṣe wù wọ́n ní ẹsẹ̀ máa ń ṣe kò sí pé ẹ̀rí kò lẹ́rí kò sí pé kí ni dẹ̀lí rárá bọ́ bá ṣe wù wọ́n ní ẹsẹ̀ máa ń ṣe ṣùgbọ́n ládọ̀ tàwa an amanna billah àwa nígbàgbọ́ nínú Ọlọ́run wa ma unzila ilayna a nígbàgbọ́ sí ìwé tọ́lọ́run fi rán Ànábì sallallahu alaihi wasallam sí wa ma unzila min qabl a sì nígbàgbọ́ sí àwọn ìwé èyí tó ti ṣáájú afẹ́ Ibn Kathir wá ní wa anna aktharakum fasiqun yẹn náà ma'tufun ala an amana billah wípé continuation ọ̀rọ̀ náà ni conjunction wà láàrin òun àti wa anna aktharakum ìtumọ̀ ní pé wa amanna bákan náà látún nígbàgbọ́ wípé bi anna aktharakum fasiqun pé ọ̀gọ̀ọ̀rọ̀ yín àwọn mọ̀ púpọ̀ kí ni tó yẹn túnmọ̀ sí pé nǹkan mẹ́rin náà gbogbo tí wà sí àkọ́kọ́ an amanna billah pé agbọ́ Ọlọ́run gbọ́n agbà púpọ̀ bímọ ẹnìkan òbí kò lórogún kò lẹ́gbẹ̀ẹ́ra kìí ṣe mẹ́ta ẹyọkan ni ó tó kan gbogbo tí wà lérẹ̀ ẹlẹ́ẹ̀kejì wa ma unzila ilayna in tí Ọlọ́run Ọba fi rán Nábì sí wa tí ṣe Al-Qur'an ẹni ká yí padà aláyípadà ẹni èwo ní kẹ́ ẹ máa sọ èdè táwọn èèyàn gbọ́ ẹ máa jọ́kìrùn ní Yorùbá àní rárá sí ẹ̀mọ̀ pé nínú tán fi bú wa náà pé ẹ̀sìn tán lo èdè táwọn èèyàn gbọ́ ta ló sọ bẹ́ẹ̀ wọ́n ní ta bá fẹ́ kírun Yorùbá ló yẹ ká fi máa kírun ìjọsìn tán máa ń ṣe ìjọ Sunday tán sọ èbó jẹ́ mẹ́ẹ̀dẹ́ Yorùbá ìpìlẹ̀ tán fi kọ ìwé ọwọ́ wọn kò sí mọ́ Al-Qur'an ó ń bẹ pẹ̀lú èdè tí Ọlọ́run bá fi sọ kalẹ̀ adẹ̀ ń ka àwọn kọ́ àwọn ọmọ wa ń kọ́ eléyìí náà wọ́n ní àyípadà kó má sí lárúbá yẹn bẹ̀ mọ́ rárá ẹni rárá nínú ẹ̀sẹ̀ wa náà ẹlòmí òdìgbà agbóhùnṣe lẹ́kì Islam tó èdè tán bí ń ṣe èdè tí èèyàn gbọ́yé ní ẹ lọ́kọ̀ wa ma unzila ilayna bákan náà nínú tí wọ́n fi ń fi àbùkù kàn wá ní pé a nígbàgbọ́ sí ìtọ́lọ́wọ́n bá fi rán sí wa àwọn ọgbà ká yí padà àwọn ọgbà ká fi kún àwọn ọgbà ká yọ kúrò bójúwulẹ̀ káyé lajú tó bójúwulẹ̀ kí gbogbo nǹkan yí padà tó àwọn change kò sí new standard fashion kò
sí. Bákan náà wa ma unzila min qabl àwọn èyí tó jódodo nínú àwọn ìwé tó ṣáájú tí wọ́n ti sọ̀kalẹ̀ ṣáájú Ànábì sallallahu alaihi wasallam àwọn gbàgbọ́ nú ẹ̀ àwa fìyẹ yàtọ̀ sẹ́yìn àwa gbà tọwọ́ yín gbọ́ ẹ̀yin ò gbà tí wọ́n gbọ́ àwa gba gbogbo òjíṣẹ́ gbọ́ ẹ̀yin ló jíṣẹ́ tán rán sí nìkan lẹ gbàgbọ́. Ẹlẹ́ẹ̀kẹrin òun náà pé àwa nígbàgbọ́ wípé anna aktharakum fasiqun pé àwọn tó pọ̀ jù nínú yín aláìníkànṣe mọ́ agbẹ̀sìn mọ́gbòfin fasiqun ay kharijuna ani tariqil mustaqim àwọn olùjáde kúrò lójú ọ̀nà tó tọ́ ìyẹn ti yá wa so gbogbo nǹkan tó yá wa mẹ́rẹ̀ẹ̀rin yìí náà lẹ fi ń gbógun tì wá títí tá fi pa gbogbo nǹkan yẹn tí tá fi dàbí tí bàtà bá wá dàbí tí kò ní sí èébú mọ́ kò ní sábùkù mọ́. Eléyìí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ó fi rinlẹ̀ nínú sísí àwọn ahlul kitab èyí tó ṣe pé dọ̀la eléyìí kò kúrò nínú ìṣesí wọn náà. Ọlọ́run kúl ìrẹ́ Ànábì sallallahu alaihi wasallam sọ fún wọn hal unabbi'ukum bi sharrin min dhalika mathubatan inda Allah gbogbo àwọn nǹkan tẹ́ fi ń bú wa yìí ẹ̀san èyí tó burú jù yẹn lọ Ọlọ́run ti pálẹ́sì kalẹ̀ fún yín o èyí tí èèyàn lè fi bú ẹ̀yin ó pọ̀ lára tí yẹn lọ́wọ́n bá sọ pé kúl ìrẹ́ Ànábì sọ fún wọn hal unabbi'ukum hal ukhbirukum ẹ jẹ́ kí n fún yín nírò bi sharrin min dhalika mathubatan inda Allah bi sharrin min dhalika gbogbo táyìn fi ń bú wáyé gbogbo táyìn fi ń fà léwu kan wáyé gbogbo orúkọ tí èsì ti wá tẹ́ ń pè wáyé ẹ̀yin lẹ lẹ́tọ̀ọ́ sí èbú tó ju ìyẹn lọ. Ọlọ́run ní Ànábì sọ fún wọn al ukhbirukum al unabbi'ukum ẹ wá jẹ́ kí n sọ fún yín bi sharrin min dhalik pẹ̀lú ìròyìn èyí tó burú ju èyí tẹ́ fi ń ròyìn wá yẹn lọ mathubatan inda Allah ẹ̀san tí ìjìyà rẹ̀ pọ̀ lọ́dọ̀ Ọlọ́run ju èyí tẹ́ fi ń bú wa yẹn lọ ẹ jẹ́ kí n fún yín ní ìròyìn pa ẹ̀. Yawm al-qiyamah èyí tó bá di jọ́gbọ́dọ̀ al-qiyamah mimma tazunnunahu binna èrò tẹ́yìn lérò pẹ̀lú wa yẹn àbùkù tẹ́ fi ń kà wá yẹn ìyàró tẹ́ ìyàró ẹ̀ṣẹ̀ táàṣẹ̀ lára wa Ọlọ́run ní Ànábì fún wọn nírò kí wọ́n fi ti ara wọn gbọ́ èyí tó ju ìyẹn lọ tọ́lọ́run ti palẹ́sẹ̀ kalẹ̀ fún wọn láyé àti jọ́gbọ́dọ̀ al-qiyamah man la'anahu Allah èébú wo ló tó ẹni tọ́lọ́run ti ṣẹ́bílé gbogbo ìbúdẹ̀ ń bó wa adárùngbà sí àwọn kírun àdóríkòlò Kùránì wa èdè míì la fi ń kà ní oríṣiríṣi àgbọ́ ṣùgbọ́n tọ́lọ́run ti sọ nípa tí tó lòun lànà yìí káwa náà tàbá fẹ́ máa fi bú yín a ní ìdá lè fi bú yín ìmọ̀lẹ̀ òun ẹni ègbé nìyí wa ghadiba Allahu alayhi gbogbo omi tọ́lọ́run bá ti ń sọ̀rọ̀ kó ń bínú síyàn ẹ̀yin ni Ọlọ́run la amala ghayril maghdubi alayhim wala ddallin àwọn olè rẹ̀ pọ́lọ́run tọ́ka sí bẹ̀rẹ̀ ní Suratul Fatiha àwọn Yahudi àtàwọn Nasara èyí ò tọ́ ní tọ́ ẹkẹ́ tilẹ̀kùn mọ́rí kẹ́ máa hú kẹ́ máa sọkún èébù wọ̀ tọ́ sí ẹnu àwọn làwá ní in tó pọ̀ lọ́wọ́ táwà lè fi bù yí wa ghadiba alayhi lẹ́ni tó ṣe wípé ìbínú Ọlọ́run Ọba ó ń sọ̀kalẹ̀ lójoojúmọ́ lérí wa ja'ala minhumul qiradata wal khanazir ṣe bí nínú yín láti rí àwọn tọ́lọ́run sọ̀dọ̀bọ̀ ẹ̀yin ọ̀bọ wọ̀nyí wal khanazir ṣe bí nínú ẹ̀yin Yahudi náà láti rí àwọn tọ́lọ́run sọ̀dẹ̀lẹ́dẹ̀ ẹ̀yin ẹlẹ́gbẹ̀ wọ̀nyí wa abada taghut ṣe bínú yín náà láti rẹ́yìn tó yẹ pé ẹlẹ́ntẹ̀lẹ́ lánàá Ànábì Mùsá ṣe bẹ́ẹ̀ padà dí àbọ̀ọ̀sà tẹ́ lọ gbé ògédègbè màálù tẹ́jọ́ sí fún lẹ́gbàtà Ànábì Mùsá kó láàrin
gbogbo àwọn nǹkan wọ̀nyí táwa bá fẹ́ máa fi bú yín àwa làwa ní in tó pọ̀ lọ́wọ́ alhamdulillah lè sọ pé wà ń bọ́ọ̀sà kì sọ pé à ń forí kalẹ̀ kí lẹ́yìn forí kalẹ̀ wo bọ́lọ̀ ṣe ń dá ìsìn yẹn padà pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam in tí wọ́n ń sọ májè ó kó ìrẹ̀wẹ̀sì bá ọ torí pé kò sẹ́ni tó bá fẹ́ máa fi ẹ̀gàn kan téèyàn gbé lọ́wọ́ ó fẹ́ kó rẹ̀wẹ̀sì ọkàn báyàn lórí téèyàn ṣe Ọlọ́run wá ń fún Ànábì ní tẹ́sílíà ẹ̀kọ́ kan lélẹ̀ téèyàn bá gbé nǹkan tó nítumọ̀ lọ́wọ́ èèyàn gbọ́dọ̀ tó máa ráwọn èèyàn kan tí ó máa kún yàn lọ́wọ́ nítorí wípé kò sí bí nǹkan ṣe dáa tó tí wọ́n bá ń sálọ́gbẹ́ tọ́gbẹ́ bá ti pọ̀ yóò padà dàbò síra lọ́bù jẹ́ pé àwọn ẹni àbùkù èèyàn tán bá rí pé èyàn mọ́ sí ẹ̀lú social media tán bá rí pé ẹnìkan jẹ́ níyì táwọn èèyàn ń sọ dáadáa nípa rẹ̀ táwọn èèyàn ń pọ́nlé látara àpọ́nlé tọ́lọ̀ ń ṣe fún àwọn kan ó sì jókòó wọ́n bẹ̀rẹ̀ sí fẹ́ máa sọ àlébù rẹ̀ ìwọ̀n bá bẹ̀rẹ̀ sí ní sọ àlébù rẹ̀ yóò wá padà fẹ́ dàbí ẹni àlébù lójú àwọn èèyàn ìtafẹ́ gbà náà gbọ́n kankan ọ̀kan ọmọ kékeré kan báyìí òun yọ kátọ́wù àwọn fadilatu ustazu Dr. Khidr Abdul Baqi hafidhahullah wa ra'ah ó ní wọn mẹ́náwù nínú ilé yadrusu al-ilmi bí al-ilmi àlàyé kò jẹ́ ṣe náwù sótó ń tẹ́yàn máa sọpọ̀ ẹnìkan ṣe mistake ọlọ́run bá tọ́ lára ẹ̀dá kó ṣe àánú wa in tó ṣe pé náwù yẹn bàbá ti ń kọ́ lọ bàbá ti kọ́ déwájú gbogbo kọ̀wá ìlú yẹn wọ́n yọkùn bẹ̀ ẹ lọ béèrè nípa gbogbo ẹ̀ tó bá ní takhasus fi lọ́wọ́ tẹ́ bá ti kọ́ dé stage kan sẹ́rẹ̀ gbogbo kọ̀wá ìlú yẹn khalas yóò padà di pé máa sọ al-mafhum sáti gbọ́n tó ń sọ yìí khalas ṣùgbọ́n tí èyàn ò bá tójú bọ̀ nǹkan dáa lẹ́ẹ̀fì pàwọn tó bá jó ní mímọ̀ wọn a máa kóra dúró kan tó sọ wípé ẹnìkan ṣàṣìṣe pàápàá jùlọ al-mutatawwil ẹni tá a ṣẹ̀ṣẹ̀ ń kán ọmú ìmọ̀ sí lẹ́nu ẹni tó ti wá dúró tó ti fẹsẹ̀ méjèèjì dúró ọlọ́fẹ́ ti ṣubú ẹni ẹfẹ́ ṣẹ̀ṣẹ̀ torí pé yóò sọ fún yóò prove it correct yóò prove it ṣèbédè èdè nígbà tí èsì pé kọ́ lọ́lọ́kọ́ ṣèbédè o lè sọ pé dè ò wọlé ó lè má wọlé ní náhù ó lè wọlé ní dàlálà bàlàgíyà wọn ni wọ́n máa sọ bẹ́ẹ̀ náà ní àwọn ọmọ kéékèèké báyìí kan jókòó ara wọn jẹ́jẹ́ bó tilẹ̀ jẹ́ wípé ìgbà mí ń bẹ téèyàn bá ṣe sáktà níbi ọ̀rọ̀ ńgbà mí téèyàn ò pé tí ó kẹ́yìn haraka tó kẹ́yìn kẹ́límọ̀ ńgbà mí ó lè dàbí pé kẹsìrọ̀ ni èèyàn lè nílì yadrusu al-ilm nítorí pé èèyàn ọ̀fẹ́ fi fátí àwọn sí parí èèyàn pé lè yadrusu al-ilma lágbàwọ̀ èèyàn fi gbogbo ẹnu sọ̀rọ̀ ọ̀tán al-muhim gbogbo èyí wọn bá lọ́kàn wá mọ́ ṣùgbọ́n ta fẹ́ fàyọ́ mẹ́ náà ni wípé gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀n bá ti fi aṣọ yìí sí lára tọ́lọ̀n bá faṣọ àpọ́nlé sí lára torí wípé ẹsẹ̀ bàtà rẹ̀ gan ò tó bẹ́ẹ̀ kíyàn máa fàpọ́nlé yìí sí lára kí wọ́n náà lè dẹ́ni yìí kó lè dẹ́ni àpọ́nlé eléyìí wà túmọ̀ sí wípé màásùmù ń bẹnu ẹnì kankan kí ẹnìkan tó jẹ́ èèyàn ńlá nínú ìmọ̀ kọ́ wá máa sọ̀rọ̀ kọ́ wá ní tàkásùsù tó níhù kọ́ wá ṣe mistake ìyẹn gan ní túmọ̀ innama yadullu ala kamalihi wa insaniyatihi ìyẹn túmọ̀ sí pé pípé ó ń bẹ fún nínú ìmọ̀ yẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ìjọmọ nìyàn ò nìyẹn ọlọ́run nìkan ni ṣe mistake kò sí onítọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn kùrọ̀ àwọn ìmọ̀ tọ́mọ̀ kírun ní haram bí wọ́n ṣe máa rọ́jà Kùránì kan tó bọ́ síwájú ìta bá bá ń kà á lọ a ti rí ìmáàmù tó ń ké fátíà tó sì ṣe mistake bí fátíà suratul fátíà bó ṣe gbajúmọ̀ tó odidi ìmáàmù ní haram
ó sì ṣe mistake lórí Suratul Fatiha ó gbèsè ra wọn sáwà sọ pé ló tọ́ ni tó wáyé pé ọpọlọ yẹn fapò ó ti yẹ kọ́ ọmọ wípé ìjọmọ nìyẹn nìyẹn kò ní mo bá tí a lè yá dòrò sólé elima wà nímọ̀ pé láwọn kàálì tí wà nímọ̀ pé mọ̀ fóòlù bí so gbogbo ẹnikẹ́ni tó bá ti ń fẹ́ máa mú àléébù lára ẹni pípé ẹni ẹ padà máa dá lábùkù ẹ̀yìn náà àbúrò mọ́ fúnra náà ọ̀rọ̀ ìjà ló dé lórí ìdòwe o ìjà ló dé lórí ìdòwe táwa ló pé náà yà ló pé tó látara àdí eléyìí à ń sọ ilé fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ní ọ̀la tó dáa ẹ má yọ àké sáwọn tó wà níwájú nítorí pé àyè iwájú yẹn náà ó ń bọ̀ wá kàn yín àyè iwájú ó ń bọ̀ wá kàn yín so látara àdí eléyìí àwọn ahlul kitab nǹkan tó jẹ́ mahmada nǹkan àpọ́nlé nǹkan yìí lára àwa mùsùlùmí wọ́n wá ń lo nǹkan yẹn láti sọ di nǹkan àbùkù mọ́ni lọ́wọ́ wọ́n sọ di nǹkan àbùkù wọ́n sọ di nǹkan èébú ọlọ́run bá wọn sọ fún Ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú Ànábì dá fún wọn lésìn sọ fún wọn àwa làwa ní ń tá a lè fi máa bú yín lọ́wọ́ àwa làwa ní ń tá a fi lè máa kìpọ̀n rí yín ṣe bínú àwọn baba ńlá baba yín àwọn tọ́lọ̀ ń sọdọ̀ bọ ẹ̀yin ọmọ ọ̀bọ wọn wal khanazir àwọn tí Ọlọ́run sọ dẹlẹ́dẹ̀ ebínú ẹ̀yin Yahudi náà wà abada tọ̀rọ̀t àwọn tó ipò tẹ́ ń kílè mú pé ẹ̀yin náà ni nahnu abna'ullah wa ahibba'uh ṣe bẹ́ẹ̀ ń kílè mú pé ẹ̀yin lọmọ Ọlọ́run ẹ̀ ń kílè mú pé ẹ̀yin lẹ súnmọ́ Ọlọ́run jù ẹ̀yin ni sha'bullahil mukhtar ẹ̀ ń sọ pé ẹ̀yin làyàn fi Ọlọ́run ọba lórí ilẹ̀ ẹ̀yin Yahudi ṣe bí nínú yín gbàtà Ànábì Mùsá lọ gbòfin mẹ́wàá ṣe bẹ́ẹ̀ tún padà gbọ́ màálù tó bá yẹ pé lóòótọ́ lẹ nígbà wà abada at-taghut ọlọ́ni ulaika sharrun makana èyí tí ń bẹ lára tí yìí èyí ni ó burú jáì ju nǹkan tẹ́yìn ń sọ lálẹ́wù lára àwọn olùgbàgbọ́ òdodo lọ wà adallu an sawa'is sabil eléyìí tẹ́yìn dúró lé lórí àwọn tó ti ń bẹ nínú ìtàn ní tẹ́ ẹ ṣe ẹ̀yìn ó sọ nínú ó tó kárò yìí lẹ́ni àánú pé ẹ ti kú lójú ọ̀nà èyí tó yẹ kòrò tó tọ́ ẹ̀yin lẹ́ni èbò lẹ́ẹ̀fì ní pé gbogbo àwọn tẹ́ bá rí tán bá máa ń yọ àké sí ìjọmọlúàbí àwọn tó ti ga ọ̀pọ̀lọpọ̀ wọn àléébù tí ń bẹ lára wọn tí wọ́n daṣọ bò okùn odò ẹni yìí ẹni àpọ́nlé kì í jókòó pé òun fẹ́ máa fàbùkù kẹni tọ́lọ̀ ń pọ́nlé torí pé òun mọ̀ túmọ̀ ọkọ̀ tó dáa gbogbo abáṣe dúró yìí orúkọ ni wá orúkọ ni wá ìdí nìyí tó fi jẹ́ pé orúkọ wá yẹn ẹ̀mí rẹ̀ máa ń gùn ju àwa náà ló fi wà nínú ìpìlẹ̀ Islam pé tẹ́ bá ti bímọ ẹ fún lórúkọ bá dídọ́ keje ẹ fún lórúkọ ṣé ẹ rí orúkọ mẹ́ta ni orúkọ tí wọ́n sọ wá ọ̀tọ̀ orúkọ tá a sọra wa ọ̀tọ̀ orúkọ táyé sọ wá mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ jẹ́ ká mójútó gbogbo àwọn tí wọ́n bá wá fẹ́ràn rẹ wọ́n fẹ́ bà mẹ́tẹ̀ẹ̀ta wọ́n fẹ́ bàjẹ́ wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ bọ́ ọkọ yẹn jẹ́ orúkọ tí wọ́n sọ wá òun lórúkọ táwọn òbí wa sọ wá níjọ́ keje tí wọ́n bí wa wọ́n sọ ní Abdullah wọ́n sọ Muhammad wọ́n sọ ní Ibrahim ó kọ táwa náà sọra wa ó ní ìgbìyànjú tá a ṣe láyé bóyá alọ́kẹ́kọ̀ọ́ ìmẹ̀ẹ̀sìn apádàdà àfá wọ́n pè ní àfá wọ́n pè ní sheikh wọ́n pè ní imam ìwọ ló sọra rẹ lórúkọ pẹ̀lú ẹ̀kọ́ tó ní torí pé jọ́ tí wọ́n bí ọ wọn ò sọ lórúkọ sí jọ́ tí wọ́n bí ọ ní wọ́n pè ọ láfà jọ́ tí wọ́n bí ọ ní pè ní imam jọ́ tí wọ́n bí ọ ní pè ní sheikh rárá
ìjọjọ́ tán pé ọ̀nà pé ọ̀nà al-mufassir ìjọjọ́ tán bí ọ̀nà pé ọ̀nà al-muhaddith rá ẹ̀kọ́ ló kọ́ nínú orúkọ tó sọ́ra rẹ̀ ni doctor professor medical doctor engineer oníwèé rẹ̀ ló fi sọ́ra rẹ̀ ló kọ́ wọ́n sì máa fi kún ọkọ̀ rẹ̀ nínú rẹ̀ náà ni carpenter ó kọ́ṣẹ́ carpentry ni carpenter fi kún ọkọ̀ rẹ̀ ẹ máa fà láti carpenter torí pé iṣẹ́ rẹ̀ ni ó lè jẹ́ oníṣòwò ó lè jẹ́ oníṣẹ́ ọwọ́ àwọn orúkọ yẹn tó tún kún orúkọ rẹ̀ ìwọ ló sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ látara ìtòṣì èyí táyé sọ wá òun náà ni bá a ṣe lo ọkọ wa àtorúkọ èyí tá a sọra wa yẹn bá a ṣe ń lò ó láwùjọ ẹ̀mọ́ káfíńtà lórí ibúmọ̀ ni bó ṣe lo iṣẹ́ rẹ̀ ò sí àyọ́wà fún lórí ibú ẹ̀mọ́ bíríkìlà yẹn ó lè ní bíríkìlà ó lè ní torí pé ọmọ jí sìmẹ́ntì àyọ́wà sọ ní bíríkìlà àjí sìmẹ́ntì ó kọ́ tó sọ̀rọ̀ ilẹ̀ àfá ṣùgbọ́n bó ṣe lo ìjà àfá àti pé àfóhùn bíbí àyè àyè ó lẹ̀ lè àfá àtẹ́rí olórí ibú àfá wọ́n sì lè mọ̀ pé àfá dáadáa ní dáadáa orúkọ táyé sọ látara bó ṣe lo ọkọ̀ tí wọ́n sọ àtorúkọ tó sọ́ra rẹ̀ méjèèjì yẹn ni ó bí orúkọ táyé tó wá sọ so ìdíyàn tó fi jẹ́ pé àwọn ènìyàn mọ rírì wọ́n mọ̀ tún mọ orúkọ in tí wọ́n kọ́kọ́ fẹ́ attack nípa rẹ̀ láti bo orúkọ rẹ̀ yẹ ó tóbi púpọ̀ lẹ́sẹ̀ ó tóbi púpọ̀ lẹ́sẹ̀ kíyàn máa dúndò pé ẹni tọ́lọ̀ ń gbéga ẹni tọ́lọ̀ ń fún lórúkọ tó dáa tó sì dúró déédéé káwá máa tọpinpin kásà máa wá nǹkan kan tá pọ̀nléwé táwà fi fàbùkù kan orúkọ tọ́lọ̀ ti pọ́nlé lẹ́à kí yíò sọ̀rọ̀ torí pé wà tó ń sọ̀rọ̀ náà gọ̀dọ̀gọ́dọ̀ ẹ̀gbẹ́ ókùnrin àti ẹ̀ náà níbi tó bá ti ń tanáwó tẹ́ nìkan àwọn kan ti dé lẹ́yìn tí ẹ̀ náà ń tanáwó tí ẹ̀ bọ́ọ̀lá fẹ́ sílẹ̀ lọ́lọ́wọ́ bá fi ń sọ láàyè pé ẹ̀yin alùkìtà kí ni àléébù tó ń bẹ lára àwọn olùgbàgbọ́ òdodo tó tọ́ sí ilẹ̀ gbogbo ń tẹ́ fẹ́ fi fàléébù kàn wá yìí iyì ni tí yín wá ń kọ́ ọlọ́wọ́ abẹ̀rẹ̀ sí ní kà man la'ana Allah èwo ló burú jù alkul alunabbi'ukum bi sharrin min dhalika masubatan inda Allah ẹ̀yin alùkìtà rí ànábì fún wọn ní òru èyí tó burú jáì ju tí wọ́n ń sọ nípa tí yín lọ masubatan ay jaza'an inda Allah ìtọ́lọ́wọ́ bá ti pèsè ẹ̀san rẹ̀ kalẹ̀ níyà fún wọn lọ́dọ̀ Ọlọ́run bá tó lẹ̀ kìíyà man la'ana Allah gbogbo gbàtẹ́ bá ń gbọ́kọ́ lọ láàánà Ọlọ́run láàánà àwọn Yahudi ní lẹ́fẹ́ sọ ń pàrí lu'ina alladhina kafaru min ahli al-kitab ala lisani Daud wa Isa ibn Maryam dhalika bima asaw wa kanu ya'tadun la'ana be ta'alon to kai ahlul kitab lu ila alladhina kafaru min ahli alkitab ala lisani Daud wa Isa ibn Maryam ahlul kitab lu'ina la'ana Ọlọ́run ó jẹ́ ju láyé mi Ọlọ́run bá subhanahu wa ta'ala Ọlọ́run bá ní wọ́n ní yadullahi maglula gullat ayni wa lu'inu bima qalu bákanáà Ọlọ́run bá subhanahu wa ta'ala Ọlọ́run wa ghadiba alayhi tí àwọn tọ́lọ́run bá bínú sí èyí ò tó fún wa láti lè máa fi fàbùkù kan wọ́n pé ẹni ègún ẹni ìbínú Ọlọ́run ghayril maghdubi alayhim waladdallin àwọn Yahudi náà Ọlọ́run tọ́ka sí pé maghdub àwọn tọ́lọ́run bá bínú sí wa ja'ala minhumul qiradata wal khanazir ṣe bí nínú wọn lọ́lọ́run ti sọ wọ́n di kíni o Ọlọ́run sọ wọ́n di alqiradata jamu alqirid ọ̀bọ tàbá fẹ́ yẹ pẹ̀rẹ̀ èèyàn tán wọ́n lọ bọ́ ọlọ́bọ̀ tàbá pẹ̀ ọlọ́bọ̀ sínú rẹ̀ olù kìí ṣe gbólóhùn àpọ́nlé bó ṣe ń bẹ
ó wọ́pọ̀ nínú gbogbo èdè àwọn gbólóhùn kan bẹ tí wọ́n bá fi pè èèyàn àfiwé kan ọgọ́rùn èdè dàlálà rẹ̀ ó jọra wọn ní èdè Lárúbá tán bá pè èèyàn ní kẹ́tẹ́kẹ́tẹ́ àbùkù ni tí wọ́n bá pè èèyàn lọ́bọ̀ àbùkù ni tán bá pè èèyàn ní kelp àbùkù ni dàlálà rẹ̀ tufidu at-tawbih wal-dham wal-istisghar wat-tahqir bi sha'nihi ẹni tó yẹpẹrẹ ẹni àbùkù là máa sọ ọ̀bọ̀ ọlọ́bọ̀ ẹ̀rì wọ́n sì ní ẹ̀mí kódà nínú èdè Yorùbá gan bá pẹ̀ ọlọ́bọ̀ àbùkù ni tàbá pọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ jẹ́kí kódà nínú èdè Haúsá tàbá pọ̀ jẹ́kí àbùkù ni tí wọ́n bá pè èèyàn lájá nínú èdè Yorùbá nínú èdè Lárúbáwá nínú gbogbo èdè àbùkù ni tẹbá wá gbogbo nǹkan yẹn Ọlọ́run ló ní Qur'an kamathalil kalb àbùkù ni kamathalil himar kẹ́tẹ́kẹ́tẹ́ àbùkù ni Ọlọ́run bá ní wa ja'ala minhumul qirada ṣe bẹ́yìn nínú yín láti sọ yín dọ̀bọ̀ wal khanazir tàbí wá pẹ̀ lẹ́lẹ́dẹ̀ àbùkù ni bó ti wulẹ̀ kan pẹ̀lá gíríkì tó gbẹ̀ ẹlẹ́dẹ̀ àgíríkì ní èyàn ní ìdòsí wọn ń ta gíríkì là ń sọ ẹgbẹ́ pẹ̀lú lẹ́lẹ́dẹ̀ àbùkù ni pé àwọn eléyìí iṣẹ́ gbé kódà ibi tán gbé wọn sí gan ẹgbẹ́ pẹ̀lú lẹ́lẹ́dẹ̀ wal khanazir so yá túnmọ̀ wípé nǹkan èébú kún ara ẹ̀yin alùkìtàb sẹ́yìn asùmọ́tàbà gbogbo àwọn nǹkan wọ̀nyí ó kún sí wọn lára wà ábádà tọ̀hùd ìbẹ́yìn náà lẹ́ tún sọ pé ìṣètò lọ tẹ́ tún bọ́sà ẹwọ ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn ìdẹ́lómi rì mọ́lẹ̀ kò sí máa sọ ilé ìjọsìn àbùkù wọ̀ sí lẹ́nu yìí Allahumma máa sọ ilé fánàbí sallallahu alaihi wasallam tasliyatan li nabiyyina Muhammad sallallahu alaihi wasallam láti lè kọ̀nsólù ànábì torí pé tíyàn bá dúó lórí òdodo eléyìí wọ́n fà bù kan lórí òdodo yìí òdodo eléyìí wọ́n pe irọ́ lódodo wọ́n pe òdodo nírọ́ tí ó gbẹ̀ ń pọ̀ báyẹn yóò fẹ́ mọ́ nílapa nínú ẹ̀mí rẹ̀ bí tí mo gbé lọ́wọ́ èso òdodo o ní ìdí àwọn tí ó fi ọlọ́kàn balẹ̀ fún òun dúró àwọn ni ò sí lórí ọ̀nà orí ọ̀nà lọ níjọ́ kan ọ̀kan náà àwọn ìyàwó Ànábì sallallahu alaihi wa alihi wasallam ìyàwó Sọfíyà ìpìlẹ̀ wọn ìran Yahudi làwọn baba ńlá baba wọn ọ̀rọ̀ wá dàbí ọ̀rọ̀ sí wọn páwọn obìnrin wọn máa jowú láàrin ara wọn ìyàwó Aisha radiyallahu ta'ala anha àbí ìyàwó Hafsa ọ̀kan náà àwọn méjèèjì wọ́n wá pè Sọfíyà ìyàwó Ànábì sallallahu alaihi wasallam wọ́n wá pè ní bíntu Yahudi ọmọ Yahudi wọ́n pè lọ́mọ kí ni o ọmọ Yahudi ẹ̀yin náà lè ṣe bẹ́ẹ̀ o tí lè bá dá tí ó sáfà ń lé bẹ́ẹ̀ àfà lọ fẹ́ àwọ kan wá tó ṣe wípé àwọn èèyàn máa fi bí àbùkù kan ìran wọn yẹn tí ó bá sáfà ń lé tọ́rọ̀ bá kọ́rọ̀ àti ẹ̀mọ́ bí tán ti lọ mílè wá ọmọ ọ̀ràn kíran nígbà fà bá dé ìyẹn ó bẹ̀rẹ̀ sí máa sunkún umuta ń tọ́lọ́ nígbàtẹ́ ìsínlé wọ́n lè mi ọmọ ọ̀ràn kíran ọkọ náà gbọ́dọ̀ wá fi lọ́kàn balẹ̀ wípé ó ìsọ ọmọ ọ̀ràn kíran ọmọ ọ̀ràn gidi ni ó kọ̀nsọ́lẹ̀ ó máwọn ẹ̀rí wá láti lè sọ pé ìdán fi bú ọyẹ kìí ṣe bú ìyí ni ìlànà sàásàlàmùsà ìgbàdánà bí ó fi dé ìyàwó Sọfíyà wọ́n bẹ̀rẹ̀ sí sọ ẹkún wọ́n sunkún bàtánà sálàmà níbi wá ní kí ló ń pa ọlẹ́kún ní ọ̀kan náà àwọn ìyàwó wọ́n sọ pé èmi o ibnatu Yahudi pọ́mọ Yahudi
ni mí Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní èyí ò tó èbú fún ọ ẹ̀yìn gan ní fún ọ Yahudi tó ń pè ọ anti bintu ibnatu nabi ọmọ Ànábì Ọlọ́run ọba ní ọ bákan náà ammuk ọ̀nkù rẹ̀ lànàbí jù Ànábì Ọlọ́run ni ọ̀nkù rẹ̀ ọjọ́ ọmọbìnrin Ànábì Ọlọ́run ọ̀nkù rẹ̀ Ànábì Ọlọ́run ni wà innaki la tahta nabi nígbà ó tún wá lọ́kọ àbí Ànábì Ọlọ́run ọba ló tún wà wa bima tafkharu alayk wa bima taftakhiru alayk kí ni ó ṣe Hafsa kí ló fẹ́ fi ṣe fáàrí lé olórí kò lẹ́tọ̀ àti ṣe fáàrí kankan lé olórí ìwọ gan ló yẹ kó ṣe fáàrí tí ó pé bàbá rẹ̀ Ànábì Ọlọ́run ọ̀nkù rẹ̀ Ànábì Ọlọ́run ìyàwó Ànábì Ọlọ́run ló tún jẹ́ ìyẹn túmọ̀ sí pé tá a bá ní káwò ní agbègbè kejì pé ṣé bàbá àti Hafsa jẹ́ bí Ànábì Ọlọ́run ṣe ọ̀nkù ti ẹ̀dá Ànábì Ọlọ́run ànínú nǹkan mẹ́ta ìwọ́n gba méjì ò gbẹyọ kan tó sì pé nǹkan yóò tó kó fi ọ́ sí ẹ̀yẹ ìgbà yẹn lẹ́kùn yẹn wá dá psychologically nǹkan tí bá ń pààyàn lẹ́kùn téèyàn ń kà sábùkù tẹ́nìkan bá wá dé tó dìbọ́ǹkì ẹ̀ fún yàn pé ara iyì gan ni ẹ rí pé ìbànújẹ́ yóò lọ psychologically kẹ́nìkan máa sọ sí ẹnìkan sọ́njọ́ kan ẹni àjọ wà ní ọmọra ọ wá wo àwọn funfun títí ní owó gbígbàgbà tí yàn parí iṣẹ́ àwọn irinṣẹ́ tó wá ṣẹ́kù náà fi dá àwa mo ní kí ló orí tó rí sọ bẹ́ẹ̀ ó ní kí n wà àwọn ìbú yẹn mọ́ ṣe funfun ní gbogbo ara wọn mọ́ ní ẹwà wá ó lò kọ́kọ́ wo irun náà àwọn irun kódókòdó ní ti wá ó ní ẹwù ẹ̀bí ṣe ń jọ lọ láìpé ìgbà wọn obìnrin ẹwù gbé ní ìkòjò lóhun mo ní Ọlọ́run ìṣàbò sí bẹ́ẹ̀ kankan ìwọ wo eyín tí ẹ wo eyín tí wọn náà àwọn náà ń jó wo eyín wa tó funfun ní nínú yìí tí wọ́n máa pọ́n ní òtọ́ mọ̀ ní òtọ́ ní àyíṣẹ́ apọ́n bẹ́ẹ̀ Ọlọ́run ò ní páni lórí yóò fi rúgbọ̀n rọ́pọ̀ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ apárí máa ní rúgbọ̀n ọgbọ́jẹ̀ pé lọ́dọ̀ Yorùbá so ọwá ní it's true psychologically o gbúdọ̀ fi sí lẹ́mìí ẹnìkan dé ọmọ ọba ń sunkún kí ló dé òun fi sunkún àpùpàtì ní department wọ́n kà sáà fún sí ẹ̀yẹ ni wọ́n sọ pé sóòrò èmẹ́yìn ní ẹdí gbogbo èyí ò tó gbànújẹ́ ìwọ náà bí wọ́n lè gbé sí òtútù èmẹ́yìn náà ní tẹ́ búra yín lẹ́gbẹ́ ẹ̀kọ́ yìí òtọ́ mọ̀lẹ́ ẹ̀hárá wà gbogbo àwọn nǹkan yẹn a gbọ́dọ̀ fi kọ́ àwọn ọmọ wa torí pé gbogbo àwọn nǹkan tẹ́ fẹ́ ṣe nínú ẹ̀sìn yẹn àwọn kan ti prepare nǹkan kan tá fẹ́ fi yín ṣe yẹ̀yẹ́ lórí òdodo tẹ́ gbé lọ́wọ́ wọ́n lè lọ kórun gbọ̀n hánú pé sẹ́mi tí mo dánú gbọ̀n sílẹ̀ ní yìí ni àbíwọ̀ tágbọ̀n rẹ̀ ń dán bí mìíràn gbogbo ẹ̀kẹ́ rẹ̀ gbédégbédé o ti fà ẹnu ẹ̀rí bí ẹnu mọ́ngòrò sẹ́mi lọ yẹ kí ojú tì ní àbíwọ̀ èyàn sọ fún ọpọ̀ ọ̀dá gbogbo ẹ̀búra owó tútù òun rìn òhùn àtàlẹ́ ẹkójú ó tì níyàn bá lọ ràkà bákà ṣe mọ́ yẹ èyàn pọ̀ léwé náà bá fi àkà léèyàn lọ́wọ́ láì fi sínú pépà láì pọ̀ léwé ìyẹn túmọ̀ pé àkàrà yìí ò ní fálù nìyẹn I mean logically olówó agree pé it's true ó ní pé you are valueless ó sí gbogbo tàn rẹ́lẹ̀ ó sí gbogbo àyà rẹ́lẹ̀ nínú èmi tí mo gbogbo òwò ara mi àti wọ́n tó sí òwò ara rẹ̀ tààlẹ́ tó yẹ kó fira wá sí ẹ̀yẹ so gbogbo àwọn nǹkan yẹn a gbọ́dọ̀ ní lọ́wọ́ torí pé àmọ́ bí tá ti bára a tún lè bára wa nípò míì tó yàtọ̀ síbi tí àwa ti kanta ń ṣe yìí sí value wọ́n lè má kà sí value bẹ́ẹ̀ bóòlù sí wá ní mọ́ feel inferior nínú àwọn ẹ̀kọ́ tá a kọ́ nínú àyà yìí nìyẹn Ọlọ́run wá bẹ̀rẹ̀ sí sọ fún Ànábì pé ẹnu wọn ò tọ́ sí èébú ẹ̀yin mùsùlùmí sáwọn tó yẹ pé ẹlẹ́dẹ̀ àwọn tó yẹ pé ọ̀bọ asọmọdọ̀bọ àwọn tó yẹ pé láàánà Ọlọ́run bẹ lórí wọn àwọn tó yẹ pé ìbínú Ọlọ́run bẹ lórí wọn wà ábẹ̀dẹ̀ tó ṣé bí inú wọn làwọn tó tún sì mọ́lì
ògédégbé màálù gbàtà Nábì Musa kúrò láàrin tán tún jọ́sìn fún Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala Ọlọ́hun Ọba ní ulaika sharrun makana wa adallu an sawa'is sabil àwọn wọn ni àwọn gan ni ipò wọn láwùjọ ó burú jáì wọn ò nákàkún kankan láwùjọ wọ́n lè develop technology o àwọn ọmọ ẹran lásán ni wọ́n àwọn tó yẹ pé al-insaniya ìjọmọ̀nìyàn kò nítumọ̀ lójú wọn ẹranko ẹwọ bá ṣe ń múra ẹwọ bá ṣe ń fẹ́ra wọn ẹ lọ sí western world family institute ó ti fọ́ kò sọ́kọ kò síyàwó kò sí baálé ilé kò sọ́mà kò sí grandfather kò sí grandmother kò sí pé mo fẹ́ lọ rẹran léyà fún bá mi kò sí sáwọn yẹn la wá sọ pé wọ́n ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wá nítumọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí téèyàn ò bá ti mọ oore tọ́lọ́run ṣe fún yàn ẹni tí ò lóore lọ́wọ́ yóò máa tanu sí oore yẹn ìwọ wàá rò pé oore tó gbé lọ́wọ́ kéré tọ́lọ́run bá ṣe ìdá kan nínú ìdá mẹ́wàá ìdá ọgọ́rùn-ún ní tọ́lọ́run ṣe fáwa yìí wọ́n gbà ló máa jó ni àwọn fi Kùránì ṣe fáàrí kò tako ra wọn bẹ́ẹ̀ ṣe kà ń bí náà lẹ́sẹ̀ kà ń bòmí ẹ jẹ́ káwọn náà wá sọ tí wọ́n bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá yìí ní gangan ó kakọ́ra wọn ká tó wá sọ pé láti Nàìjíríà sí kọ́ńtì àwa lè máa ṣe fáàrí wípé àsìkò tá ń kásùn bá ní gbogbo Nàìjíríà ní gbogbo ayé àsìkò yẹn náà lè gbọdọ̀ ó mọ̀kí láka méjì náà ní gbogbo èyí òkè àsìkò kan náà láti gbà Ramadan àsìkò kan náà láti hajj ó tó ní fáàrí fún wa káwọn náà múrú tiẹ̀ wá Jerusalem lílọ sásìkò kan ni wọ́n máa ń lọ gbogbo ayé tó bá wà Nàìjíríà nìkan lè lọ gbogbo èyàn kún ara wọn bá bá lọ mọ́sálásí bẹ́yàn bá bá ìrun rákà kan lọ bá omi ìṣẹ́ rákà mẹ́ta tí máa ń bá sálámà kí ló ṣe yóò sọ padà bẹ́yàn bá lọ ilé ìjọsìn wọn kéèyàn bá bá rákà mẹ́ta níbi ijó ó lóyìn sọ padà àtọwọ́ 25 ọgbọ́ ọmọ lọ́wọ́ bóòlù tó fẹ́ dá padà gbogbo àwọn nǹkan tó tó àbùkù lára àti wọn ó pọ̀ so ìdí nìyẹn tó fi jẹ́ wípé tí èèyàn ò bá ti mọ rírì tó gbé lọ́wọ́ ẹni tí ò ní nǹkan kan lọ́wọ́ yóò fẹ́ sọ̀wọ́ náà dàbí mo ti dà à ń sọ eléyìí nítorí èèyàn ọmọ àwọn obìnrin tí ẹ múra ní múra Islam ẹni tó padà lọ bára yín láàyè kan lọ́la tó ti pé gbogbo nǹkan tí ń jẹ́ value níbí yìí nínú Islam kò ní jẹ́ value lọ́dọ̀ tí wọn só ò ní fi gbogbo tó ń ṣe ilẹ̀ kódà lómi campus lásán tó bá ti wọ school ọ̀tán ọ̀fàmùgbà ṣòkòtò rẹ̀ ń bẹ̀ sí gbálẹ̀ ó jẹ́ ọdún kọ́ọ̀bù ó yọ ìdáàbò àwọn ìdáàbò ní v bíi big boss olóko àwọn òbúrẹ́lá ìjà olóko tí ó máa lọ nítorí pé owó ọ̀tún owó sí orí pé òun ọ̀rẹ́ ni tó ń ṣe bí ìtọ̀ ìwọ ò ṣe máa ṣe nǹkan yẹn káwọn èèyàn kọ́ sí wọn Ọlọ́hun subhanahu wa ta'ala Ọlọ́hun bá ní ulaika sharrun makana wa adallu an sawa'is sabil Ọlọ́hun ní ṣe rí àwọn tó ń fi yí ṣe ẹ̀yẹ lórí dáadáa tẹ́ gbé lọ́wọ́ wọn àwọn náà ni sharrun makana àwọn tí wọ́n ipò tí wọ́n dìmú láyé ipò burúkú ni wọn kì í ṣe àríkọ́ṣe eré arábó ti wọlẹ̀ kọ́ máa wà adallu an sawa'is sabil ẹ lè rò pé wọ́n ti lọ nínú ìmọ̀ ayé wọ́n sọ̀rọ̀ tẹ̀lé o wọ́n ti jìnà lẹ́ni tó sọnù kúrò lójú ọ̀nà tó tọ́ wọn kì í ṣe ẹni tẹ́yàn tẹ̀lé erépa wọn gbogbo ẹni tó bá tẹ̀lé erépa wọn onítọ̀hún ṣetán láti ṣe kí ni o láti sọnù abẹ́ Allah subhanahu wa ta'ala kí ọlọ́run má jẹ́ kí a rí àpadà sí aburú àpọ́nlé Islam tọ́lọ́run ṣe fún wa yìí ọlọ́run mọ̀ ẹ̀ṣẹ̀ wa kúrò bẹ́ẹ̀ láìláì insha Allah ta'ala tí ó bá di lọ́la a máa tẹ̀síwájú tó gẹ́ mọ́sálà kan bẹ kí ọlọ́run bá kó níwa níran láti sọ lọ́la àbá sọ́nsì gbọ́dọ̀ ti lọ ó ní wípé àwọn èèyàn máa ń béèrè pé ó dáa ṣé gbogbo ọ̀bọ tó wà láyé ń sìn sí àwọn Yahudi tọ́lọ̀ ń sọdọ̀ bọyẹ̀ sáwọn náà bí àwọn ọ̀bọ tó kù láyé ń sìn ni àwọn ẹlẹ́dẹ̀ tó wà láyé ń sìn tó gbẹ́ lómi tó bá rẹ̀ lẹ́kọ́ Yahudi
òrẹ́nu ẹ̀ ṣé ìyá tó máa pa àwọn ẹlẹ́dẹ̀ sí yìí ṣé àwọn Yahudi àtìgbà yẹn náà àwọn tán dẹlẹ́dẹ̀ gbà yẹn àwọn ni wọ́n ń bí gbogbo ẹlẹ́dẹ̀ tó kù nísì àwọn tó dọ̀bọ̀ ń gbà yẹn sáwọn náà ni wọ́n bí gbogbo ọ̀bọ tó wà nísì kí ni àwọn àfáà sọ lérí ẹ̀ kódà tó fi dọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam Ànábì sọ lérí ẹ̀ Ọlọ́run kẹ́ àwọn mùsùlùmí pọ̀ yọ́ ma yà yín lẹ́nu pé Ànábì sọ̀rọ̀ sallallahu alaihi wasallam bákan náà ní medical field báwo la ṣe fẹ́ relate mas'ala al-mashu lórí àwọn al-masail wal-qadaya tibbiyya al-mu'asira àwọn medical contemporary issues báwo la ṣe fẹ́ apply al-mashu yìí láti fi solve ọ̀pọ̀lọpọ̀ problem kan tí ń ṣẹlẹ̀ ní medical field ọlọ́nkà mùsùlùmí pọ̀ bí idhnillahi ta'ala kí ọlọ́run kó sọ wájú ọlá akẹ́gbọ́ àwọn agbègbè yìí ẹbí wọn léèrè káwọn tọ́ka sí rẹ̀ nínú ìwẹ̀ wọn kan sọ́fù ọ̀pọ̀lọpọ̀ problem ní medical field ká sì má jáde kúrò ní ìwẹ̀ wọn kó lè rí bẹ́ẹ̀ àwọn kan tẹ́ mọ̀ gbọ́ náà ní efere nù ó sì pàdé Ábákúkù ìgbà náà ní Ábákúkù wá lé àwọn nǹkan yẹn bí ìgbà téèyàn kọ ìtàn Ìjàpá àti Yẹribo káyání ẹfẹ́ múdì lálà kan jáde nínú ìtàn Ìjàpá àti Yẹribo bí ní ìdà lálà tàbí jẹ́lẹ̀ ju pé ìtàn ìgbafẹ́ bóyá owó dilẹ̀ tí ó fi èèyàn ṣiṣẹ́ tán tó rẹra pé ẹwà máa sọ̀tàn Ìjàpá àti Yẹribo tó wà ń bẹ̀ so adúpẹ́ tọ́lọ̀ ń ṣe wá min ahli Qur'an àbí Allah subhanahu wa ta'ala kọ́mọ́ṣẹ́ fi ọ̀rọ̀ rẹ̀ kó fi yé wa ó sì fi rọ̀ wá lọ́rùn láti máa ṣiṣẹ́ tọ́ ti bẹ̀ nínú ẹ̀ وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala òyí ìjẹjọ́ àbí Allah subhanahu wa ta'ala kí ó ṣẹ́wà kù láti ṣe àwọn ètò tá gbé síwájú ọ̀nà ni walimatul nikah láàrin ọmọ wa Sofiya bint Luqman Idris àti al-Imam Ibrahim Bashir Yusuf Aikore hafidhahullah wa ra'ah kí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kí ó má ṣe àgbà níjọsìn agbé síwájú Ọlọ́run àtúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run èyàn máa gbé nǹkan báyìí síwájú Ọlọ́run náà tó lè gbérú ọjọ́ òní báyìí wọ́n máa fọwọ́ mú àwọn èèyàn léjìká ní pé ẹgbà fọ́lọ́run bọ́lọ̀ ṣe kọ́ náà nìyẹn bọ́lọ̀ bá ṣe bẹ́ẹ̀ jọmọ́ kí là ń ṣe so ìdí ìyẹn tó jẹ́ pé tíyàn bá mọ núrò èyí ó lè dúpẹ́ fọ́lọ́run ẹ̀ lè ká Ọlọ́run mọ́bì kan o makrullah wala ya'manu makrallah illa al-qawmul kafirun illa al-qawmul fasiqun kò sẹ́ni tó lè ká Ọlọ́run mọ́ bí ṣe ń ṣe nǹkan rẹ̀ ó lè rò pé bí ó ṣe ṣe ilé kò sí bá mi gílẹ̀ bẹ́ ṣe àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo àwọn tí wọ́n wá dáadáa wọ́n sì padà dáadáa bí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kó mú ṣe bá sí wọn ní ẹ̀sìn dáadáa gbogbo àwọn tí wọ́n kún wa lọ́wọ́ pẹ̀lú àsìkò wọn wọ́n kún wa lọ́wọ́ pẹ̀lú ara wọ́n kún wa lọ́wọ́ pẹ̀lú ìnáwó wọ́n kún wa lọ́wọ́ pẹ̀lú ìmọ̀ràn wọ́n kún wa lọ́wọ́ pẹ̀lú àdúà Ọlọ́run kó bá sí lẹ́sìn dáadáa irú dáadáa báyìí ọlọ́mọṣẹ́ ti púpọ̀ nínú ìgbésí ayé wa kó wá ka àwọn nǹkan náà síjọsìn fún wa kó lò ní sábà bí contribution àwa náà lérí báwùjọ ó ṣe dáa torí pé gbogbo àwọn tí wọ́n bá ń gbé ìdílé tó nítumọ̀ kalẹ̀ lórí qala Allah qala Rasul àwọn yẹn náà fẹ́ tún àwùjọ ṣe o ṣùgbọ́n tí bá ń gbé ìgbésí ayé ìdílé kalẹ̀ lérí tó takòtò Ọlọ́run ala asasi ma'siyatillah ọkọ amúgbó torí pé ó ti lọ́wọ́lọ́wọ́ ọmọ tí ń lo ìjà ẹ̀ṣọ́ ìgí ẹ̀fọ́ ọmọ yàwó kí ni ó jáde ń bẹ̀ ṣùgbọ́n òbí tó ṣẹ̀ṣà ọkọ tó dá fún ọmọ rẹ̀ ọkùnrin tó náà ṣẹ̀ṣà obìnrin rẹ̀ láti fẹ́ irú àwọn ẹni wọ́n ti pè náà tuntun ayé ṣe àwọn náà pè náà tuntun ayé ṣe bí àbá ti ẹ̀ lágbára lórí gbogbo nǹkan ẹ jẹ́ ká gbìyànjú láti mójútó ìdílé wa kó jẹ́ ìdílé Islam torí pé ìdílé tó bá jẹ́ ìdílé Islam tó dáa pẹ̀lú ògo Ọlọ́run tó dáa náà ni ó jáde bẹ̀ tí ìdílé kọ̀ọ̀kan bá ti dá àwùjọ dáa
bàbá lágbára láti lè tún gbogbo ayé ṣe lẹ́ẹ̀kan báyìí kún kálukú náà bẹ̀rẹ̀ láti inú ìdílé rẹ̀ àbí Allah subhanahu wa ta'ala èyí tá gbé kalẹ̀ ọlọ́mọṣẹ́ bá fa àlùbáríkà sí ọlọ́run jẹ́ kí nǹkan tó dá ọ jáde níbẹ̀ gbogbo àwọn èyí tó ti ṣáájú náà ọlọ́run jẹ́ kí nǹkan tó dá ọ máa jáde níbẹ̀ ọlá àti tóbi ọlọ́pọ̀ èyí tí ó tún máa wáyé gẹ́gẹ́ bá ṣe máa ń sọ adínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá lọ́kùnrin tí wọ́n ti tẹ́ iv ṣùgbọ́n wò tí ì rí ọmọbìnrin tí wọ́n fi síbi gáàpù yẹn ọlọ́run mọ́jẹ̀ fi tí ó dáa mọ́jẹ̀ fi fílì gáàpù yẹn ọlá àti tóbi ọlọ́run ọmọbìnrin míì náà ojoojúmọ́ ní design iv yóò design barakallahu la wa jama bainakuma bi khair kinikan ṣùgbọ́n tó bá débi àáfà tí ó fi síbẹ̀ blank kò tí ì sí ọlọ́run ọba yóò bọ̀ sí kí ní o yóò bọ̀ fẹ́ ní ire yóò bọ̀ fi ibẹ̀ gbogbo àwọn àfáńdí tẹ́ndọ̀ láàmú káàkiri ẹ ọlọ́run ó lé wọn jìnà sí ọ yóò bọ̀ fẹ́ ní ire dí ẹlòmíì sì ń bẹ ọlọ́run ti fẹ́ bá fẹ́ ní ire dí òun ni ògbórí dúó gbogbo gbà ní wọ́n ní máì fi ìwá kábọ̀ fi dí yóò ní rárá òun ìṣetán ìgbà tí ó bá ṣe tán íǹkì ti tán nínú bẹ́ẹ̀rọ wọ́n lè bá fi dúkọ́ sí rẹ̀ so gbogbo àti ó bá sájẹ́ kọ́lọ̀n kó fàlùbáríkà sí kọ́lọ̀n kó ṣàánú ẹni tó yẹ pé àtìgbà tó ń ti prepare iv tí ẹ̀ ààyè mẹ́rin ló fi ilẹ̀ ààyè mẹ́rin ló fi ilẹ̀ tí ọlọ́run ti bá ṣètò méjì okù mẹ́ta okù méjì ẹlòmí ẹyọkan ló sì okù mẹ́ta so gba àwọn tí wọ́n nírú bẹ́ẹ̀ náà lọ́wọ́ ọlọ́wọ́ bá yín ṣe ní pípé o yóò wá fi nǹkan tó dáa ló bá fi síbẹ̀ ẹlòmí sì ń bẹ àtilẹ̀ ló ti fààyè mẹ́rin ilẹ̀ ọlọ́run fagilé mẹ́ta ọgbọ̀n tán rẹ̀ jẹ ẹyọkan náà ni ọlọ́run kó fàlùbáríkà sí ọlọ́run kó fàlùbáríkà sí gbogbo ìtọ́lọ́run bá ti kọ mọ́ wa ọlọ́run má jẹ́ àkábámọ̀ lérí ẹ̀ má jẹ́ ó jẹ́ sábàbí orí ibú ayátàkì àmọ̀ fún wa rahmati iya arhamar rahimin gbogbo wa pátá àtúkíwà lẹ́ẹ̀kan sí pé jazakumullahu khairan kí ọlọ́run bá kó bá ṣe yé ní ẹ̀san dáadáa ọlọ́run jẹ́ kí dáadáa báyìí jẹ́ kó pọ̀ ní àwùjọ wa rahmati iya arhamar rahimin ọmọ ìyá wa tí wọ́n ní ìpèníjà ojú tá ń gba ìtọrẹ àánú fún ẹ jẹ́ ká tún gbìyànjú kí a ní lẹ́mìí pé pẹ̀lú ògbó ọlọ́run ní wọ́n ní tó bá ti di ọ̀sẹ̀ àkọ́kọ́ ní oṣù tá a fẹ́ mú yìí tá a bá ti parí oṣù tán òun náà ni kí ọmọ ìyá wa náà wá fún iṣẹ́ abẹ náà arọ ẹnìkọ̀ọ̀kan wa owó yìí ò tí pé arọ wa ẹ jẹ́ ká gbìyànjú kí a tún kópa níbi fífi owó náà ká dá sí àkáǹtì tí a ń lò First Bank ní 30 69 80 16 12 First Bank 30 69 80 16 12 30 69 80 16 12 First Bank Adébáyọ̀ Ibrahim Ọ̀pẹ́yẹmí ẹjẹ́ ká gbìyànjú ká dá sí nítorí ká máa kánjú náà ní wípé ọ̀kan náà àwọn bàbá wa kan kọ́lọ́wọ́n bá kó bá kẹ́ wọn kó bá foríjì wọn kó bá ṣe wọn lọ máa Jánnà àti gbogbo àwọn tá a mọ̀ lórí dáadáa tí wọ́n ti ṣáájú àwọn náà ni bàbá wa Alhaj Mashood Ọlánrewájú Adépọ̀jù Ọlọ́run kó bá foríjì wọn wọ́n ní ìpèníjà ojú ní àsìkò tó ń súnmọ́ tí wọ́n fẹ́ jáde láyé ìpèníjà ojú yẹn ti wà ti pẹ́ tó ti ń bá wọn fẹ́ra ìgbà tó wá di pé wọ́n fẹ́ wá ìtọ́jú fún ojú yìí àwọn èèyàn sáà ń gbowó jọ èyí tí mo fẹ́ sọ nínú tó bá yẹn jẹ́ púpọ̀ sí ẹ̀mọ̀ pé ẹni tó padà fọwọ́ sọ̀yà wípé wọ́n ṣètọ́jú wọn pásítọ̀ ni wọ́n lọ padà gbówó kalẹ̀ arábìnrin kan ní olówó lọ́wọ́ olówó ẹwọ físàfísà bàbá nínú ẹ̀sìn pẹ̀lú gbígbógun ti ṣíríkì àti kúfòrò ètí wọ́n ló wọ́n ń gbọ́ wípé èyí wọ́n ti kọjá ẹmẹ́jà lọ lórí ẹ̀ èyí tí wọ́n fẹ́ fàyọ́ bẹ̀ ni pé ìgbà tí wọ́n wá ná owó pásítọ̀ yẹn ó ná owó ó gbé wọn kó Nàìjíríà kan lọ tọ́jú wọn
ìgbà tí wọ́n ṣiṣẹ́ yẹn tán wọ́n ní ojú yẹn ti bàjẹ́ kò sí túnṣe mọ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìnáwó wọ́n tó bá yẹ kó wọ́n tètè ṣe ni ìbáṣe wípé wọ́n bá rí ṣe ṣùgbọ́n ti pẹ́ kí wọ́n tó gbégbé ṣẹlẹ̀ rẹ̀ so wọ́n padà sí Nàìjíríà ojú yẹn náà padà rí nàmọ́ kó tó di wípé Ọlọ́run padà mú wọn sọ́dọ̀ ọlọ́mọṣẹ́ wà foríjì wọn Ọlọ́run kó bá kẹ́ wọn ṣe yẹn túmọ̀ sí pé ọ̀rọ̀ ojú ètò lágbára ni kódà ìwọ gan náà tó bá ti ń kẹ́fìn nǹkan kan nípa ojú tètè gbégbésẹ̀ lórí ẹ̀ o tètè gbégbésẹ̀ lórí ẹ̀ lọ sí ilé ìwòsàn bó ṣe glasses ni wọ́n fọ tó máa lò ní bó ṣe oògùn kan lọ́wọ́ máa lò ní má sì lọ sọ pé o fẹ́ máa dára rẹ lóògùn lórí ojú gbá nítorí ká bá ń ṣe omi bátìrì ó ṣiṣẹ́ pọ̀ bá kan sójú ojú yẹn ó láwà ọlọ́nkọ́ bátìrì sójú tìró ó lójú tìró ẹnìkan prepare àtìró kan àwọn ìgò o ni wọ́n lọ ojú yẹn mọ́lẹ̀ ni mìíràn máa ń mọ́lẹ̀ ní gíláàsì máa ń mọ́lẹ̀ ní gíláàsì lápapọ̀ papọ̀ lábíṣẹ́ tìró wọ́n dà sójú gbogbo oríṣiríṣi àwọn nǹkan yìí ẹlẹ́gẹ́ lójú o then ọ̀rọ̀ fóònù títẹjúmọ́ fóònù púpọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí tá a bá ti ń kẹ́fì nǹkan kan nípa ojú ká tètè kó tó di pé wà bọ́ orí ìdíyẹ tá a fi ń sọ tọmọ ìyá wa yìí a fẹ́ tètè gbégbèsè lérí ẹ̀ kọ́lọ́wọ́n bá kó lo wa náà ní sábàbí dáadáa abẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo tí ń jẹ́ mọ́lẹ̀ lára wa pátá Ọlọ́run mọ́ mú kúrò lára wa o gbogbo tí ń jẹ́ mọ́lẹ̀ làákàyè wa ní bẹ́ẹ̀ bá béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ ọ̀tọ̀ ní tẹ́ béèrè ọ̀tọ̀ ní tí ó mọ́ sọ ọmọ ọjọ́ mélòó ní tí ń sáná ó sì ṣẹlẹ̀ ní ọ bẹ́ẹ̀ bí ló kọ rẹ̀ ní ìsìnkú mọ́mọ́ at age of 45 years ẹni tí ń sọ̀rọ̀ tí ó sọ pé kọ́lọ́lá kọ́lọ́rọ̀ sùn ó ti pé bẹ́ẹ̀ bá bí ní nǹkan ní ìsìn ló tún máa wulẹ̀ kò ní mọ́mọ́ Ọlọ́run kó sọ wá bẹ́ẹ̀ ìmọ́lẹ̀ ara ni làákàyè ìmọ́lẹ̀ ahọ́n lọ̀rọ̀ tá à ń sọ ìmọ́lẹ̀ ò láhán gbogbo tí ń jẹ́ ìmọ́lẹ̀ lára wa abẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́mọgbà lára wa jẹ́ kí ẹ̀mí àwọn ìmọ́lẹ̀ ara wa yìí jẹ́ kó gùn ju ẹ̀mí tiwa náà lọ rahmatu ya arhamar ẹ jẹ́ káàrùn ọmọ ìyá wa náà lọ́wọ́ kọlọ̀kọ̀nà ògbà náà lọ́wọ́ bákan náà iṣẹ́ mọ́ṣáláṣí wa a fẹ́ parí àwọn iṣẹ́ yìí kí Ramadan tó wọlé ẹ̀rí lẹ́sìn náà bá a ṣe sọ́nà Ramadan wọlé ó tó lọ àríbárí nìkan ṣùgbọ́n a fẹ́ kí tọdún yìí kọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kó kún wa lọ́wọ́ láti pàṣẹ ẹnìkọ̀ọ̀kan wa láti rí pé iṣẹ́ yìí abá débi tó lámì kí Ramadan yìí kó tó wọlé sọ́là là ń gbó lọ́wọ́ lérí ẹ̀ ayé àwọn obìnrin ayé alwàlá toilet gbogbo ẹ̀ náà wà mẹ́ àbí Allah subhanahu wa ta'ala kí Ọlọ́run kó kún wa lọ́wọ́ tá bá sì ń sọ torí pé oníbèrè kan béèrè wípé tá bá ń sọ̀rọ̀ á sọ wípé àgbówó Saudi o láà ìtumọ̀ tá ń sọ kìí ṣe pé à ń tàbùkù gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run fún láǹfààní láti rí ìrànlọ́wọ́ Saudi láti kọ́ masjid rárá o ẹ má ṣe wá gbọ́ torí pé gbogbo àwọn ọmọ ẹ̀yà wa àwọn mashayikh wa àwọn dakatir tọ́lọ́run ń lò wọ́n sábàbí láti rí àwọn mọ̀ṣàárè ń kọ́ mọ́sálásí níbi ẹjá máa bẹ́lọ́n kọ́lọ́n kó bá san wọ́n lẹ́san dáadáa torí pé ad-dalu ala al-khair ka-fa'il gbogbo àwọn tó bá ń jẹ́ atọ́kùn dáadáa láàdá ẹni tó ṣe dáadáa náà yóò mọ̀ jẹ́ tí wọ́n ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ṣàṣà níbi tẹ́ẹ̀dẹ́ kẹ́ẹ̀ní rí erí pa fadilatu Dr. Fadil hafidhahullah wa ra'ah al-imam ṣàṣà níbi tẹ́ẹ̀dẹ́ ẹ̀rẹ̀ àwọn mọ́ṣálásí àwọn ọmọ Dr. Fadil ìpé trú wọn kódà wọn fẹ́ mọ́ bù mímọ̀ ad-dalu ala al-khair ka-fa'il kọ́lọ̀ kó bá san wọ́n lẹ́san dáadáa àtàwọn míì bẹ́ẹ̀ náà ṣùgbọ́n lè táwà ń sọ láti lè fi gbà wá náà níyànjú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń dá owó yẹn jọ ní Saudi ní Kuwait ní pé ká fi kọ́ mọ́sálásí láàrin ara tí wá ń bí iná aláwọn tó lówó lọ́wọ́ wà láàrin wa táwa náà lè dáwó jọ táwa náà lè kọ́ mọ́sálásí ẹ̀rí ẹ́stéètì mi tẹ́ bá rí ilé táwọn èèyàn rí mọ́lẹ̀ ẹ̀rọ lọ́wọ́ báyìí tàbá fẹ́ kọ́ mọ́sálásí state ní ẹjá lọ bá Dr. Fadil kánràn wà lọ ṣé yìí tẹ́ kọ́ àwọn ilé ńláńláńlá state yìí ní àti lè kọ́ mọ́sálásí fúnra yín ní ó dì ẹsẹ̀ ní ìdíkẹ́kọ́ lẹ́tà ní Saudi èyí ń tìyàn lójú alìjẹ́nà tara Saudi ń fẹ́
ẹwà àtàwà Nàìjíríà náà wà agbọ́ àwọn tí ò ní àwọn tó ní láàrin wa kò sí tó burú mẹ́ kéèyàn máa fọ́ gbáyà pé alhamdulillah ó ti tó mọ́sálásí márùn tí mo ti kọ́ pẹ̀lú rísìkì tọ́lọ̀ ń ṣe fún yìí ìyẹn làwọn ń gbà lérò wípé àwọn kan tá à ń ṣe yìí náà ẹ jẹ́ káwa náà fúnra wa káwa náà contribute lọ́nà káàbọ̀ náà mi gbogbo ẹ̀ náà kọ́ ní ká máa sọ wípé wọ́n bá wa ṣe ṣé bẹ́ẹ̀ náà ni ò sí ta wá tó ní àti bá ń rí ilé tọ́pọ̀lọpọ̀ ọmọ ìyá ń kọ́ barakallahu fi kọ́lọ́pọ̀ àlùbáríkà sí a rí ọkọ̀ tọ́pọ̀lọpọ̀ ọmọ ìyá ń lò barakallahu fi kọ́lọ́pọ̀ àlùbáríkà sí a fẹ́ gbẹ́ bọ́ọ̀ mọ́sálásí a fẹ́ ṣe sólà sí mọ́sálásí sáàsẹ̀ kọ́lẹ́tà ní Saudi ṣe bá mọ iye tí oníkálukú ná lórí sólà lẹ́ a fẹ́ ná 5 million fún sólà mọ́sálásí ẹlòmíì 20 million ní sólà tó gbé sínú lẹ́rẹ̀ tí ó sì gba bí sẹ̀bílì lá 20 million oní sólà nú lẹ́rẹ̀ so yẹ́ là wá ń ṣe wá lójú kòrò pé ẹ jẹ́ ká náwó sójú ọ̀nà Ọlọ́run ẹ má jà mọ́ dìpẹ́ndì lórí ìrànlọ́wọ́ àtòkèrè wá èyí táwa náà bá lè ṣe fúnra wa ẹ̀já mọ̀ ṣe ẹni tere èjì tere ló padà di púpọ̀ ó yẹ káwọn mọ́sálásí tó ṣe kí ní mọ́sálásí wa yóò àwa náà tó ń kọ́ àwọn mọ́sálásí kéékèèké káàkiri ó sì tó burú bẹ̀ ṣe bá ń kọ́lé tiwa ṣe bá ń gun ọkọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn àfáà ni wọ́n ṣàlàyé rẹ̀ fáwọn ará Saudi tó fi yé wọn kì í ṣe pé wọ́n da owó yẹn lẹ́lẹ́ Saudi náà àwọn náà ó yé wọn náà fi ń yọ nínú owó wọn náà àwa náà ẹ jẹ́ kó yé wa ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ látara wọn ẹlòmí ń bẹ Nàìjíríà tó lówó ju ẹni tó kọ́ mọ́sálásí láti Saudi lọ tó ní Nàìjíríà yìí tó lówó lọ́wọ́ jù inú làwa ń gbà lérò kì í ṣe ìtẹnu àbùkù bá ìrànlọ́wọ́ tó ń wá láti ta àbí àwọn mashayikh tí wọ́n dúró déédéé tọ́lọ́run ń lò wọ́n ní sábàbí àti jẹ́ káwọn dáadáa yìí wá sáwùjọ wa abẹ́ Allah subhanahu wa ta'ala tó ní kálukú bá ṣe gbogbo ẹ̀lú lẹ́sàn kọ́lọ̀ kò fún wa ní ṣẹ́rẹ́ ṣe rahmati ya arhamar rahimin àkáǹtì details mọ́sálásí wa ò náà ní 05199344459 GT Bank Darus Sunnah Islamic Foundation Mosque 05199344459 GT Bank barakallahu fikum wa sallallahu wa sallama على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم